Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ bá ti ń wò wá. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Fẹ́ẹ̀ tẹ bá ṣẹ̀ rí wa fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀ọ́ bá wa subscribe. Ẹ̀yin olólùfẹ́, ẹ bá wa share, ẹ bá wa comment, ẹ bá wa like. Ẹ̀yin olólùfẹ́, mo lérò pé ẹ ti wo eré Ìlúbìmi produced by Wunmi Toriola. Ẹ̀yin fans Toriola, mo fẹ́ kẹ́ wá gather ní comment section. Mo fẹ́ kẹ́ lọ wo Ìlúbìmi tí Wunmi Ọlá ṣe. Very, very interesting. Iṣẹ́ ńlá náà ṣe nínú eré yẹn. Ẹ̀yin olólùfẹ́ mi, mo fẹ́ kẹ́ lọ wò lórí YouTube kíákíá. Ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́ nínú eré tí mò ń sọ yìí. Nínú eré yìí, ẹ wò, ẹ̀yin náà ẹ trust Wunmi. Ẹ mọ̀ pé òun náà ń produce film tí ó jẹ́ pé ó ṣe kíni. But mo fẹ́ kẹ́ lọ wò, tẹ bá wò ẹ padà wá sọ fún wa nínú comment section. Ẹ jọ̀ọ́ ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa comment. Má gbàgbé láti subscribe fún ẹ̀yin olólùfẹ́ mi. Thanks for watching. Bye.